Olúṣọlá Adébáyọ̀ Akínsànyàn lórúkọ mi. Mo jẹ́ kan lára àwọn òpìtàn, mo sì tún jẹ́ kan lára àwọn òǹkọ̀wé. Ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mo jẹ́, pàápàá jùlọ láti ìpínlẹ̀ Ògùn lágbègbè Yewa. Bí a bá ní ká wò dáadáa nílẹ̀ Yorùbá, a ti ti káràmásìkí ohun tá à ń pè ní àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa, àṣà àti ìṣe wa. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ ó máa mẹ́hẹ̀. Ṣùgbọ́n tá a bá mọ̀ nípa ìtàn wa, àṣà wa àti ìṣe wa lọ́pọ̀lọpọ̀ ìgbà, a rí wípé tí wọ́n bá pè wá ní bàbá, a lè fọwọ́ sọ̀yà pé lóòótọ́ bàbá ni Yorùbá ṣe. Ó yàtọ̀ sí yẹn, ká sọ wípé ẹ fẹ́ ṣèwádìí tàbí mọ̀ nípa àṣà Yorùbá, ìṣe Yorùbá, àwọn ìtàn àpamọ̀, àwọn ìtàn tó ní ṣe gẹ́gẹ́ bí eré òṣùpá àti pàápàá àwọn tó ní ṣe pẹ̀lú eré orí ìtàgé, ẹ lè rí lórí ìkànnì Moftan TV. Lórí ìkànnì Moftan TV, àǹfààní wà láti lè ṣèwádìí tí ó fi mú kí ó tọ́ ẹsẹ̀ yín padà lọ síbi àwọn ìtàn tó wá jinlẹ̀ àti iṣẹ́ ìwádìí tẹ́ bá fẹ́ nínú tó ní ṣe pẹ̀lú àṣà, ìṣe àti èdè Yorùbá. Mo sọ lẹ́ẹ̀kan, Olúṣọlá Akínsànyàn lórúkọ mi. Wọ́n máa pè mí lọ́mọ nílùú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti náà kan ṣó jáde. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n.